ẹ bá ń sọ fún ọba Solomon tó bá dára ẹ lójú kó gbé bíbélì ẹ padà sórí. Ẹ bá sọ fún ọba Solomon kó tún gbé bíbélì ẹ sórí àti ní kó gbé Qur'an mọ́ ká wá fi rúbọ sí Ọlọ́run. Ọmọ Nàìjíríà máa sọ àṣẹ public báyìí á dẹ̀ máa sọ fún wọn pé ẹ̀ka ẹsẹ̀ báyìí ní Psalm 51 báyìí ní kẹfọ́ ọba Solomon rúbọ sí Ọlọ́run. Àwọn ló máa ṣe. So èyí kọ́ ọkọ àwọn náà mo kọ́ wọn ṣẹ́ nìkan lè mọṣẹ́. kọ́ wa súnmọ́ sáà ti gbé báyìí sórí. Bẹ́ẹ̀ ni kó fi wá tún gbé sórí padà. wọ́n á dẹ́jà bó dẹ́jà nígbà o. So kí ló ṣẹlẹ̀? Ọlọ́run ló ní kí n sọ nǹkan tó bá tọrọ òye á ṣe bó tọrọ ikú bẹ́ẹ̀ ni. tó bá tọrọ owó ńkọ́. Kò lè lówó kì í ṣe owó. No, kò sọ pé bíbélì owó òun kò sọ pé owó kò lè lówó kó tún gbé padà síbẹ̀ pé bíbélì ẹ̀ pa òun kílẹ̀ tó mọ́. Alore TV. Alore TV. Nílé nínú òkúni. Ẹ máa wò ó. Ọba Solomon tó lóun Zion tó lọ gbé Qur'an àti bíbélì ní kó ní kó máa pa òun lẹ́sẹ̀sẹ̀sẹ̀ pé bíbélì àti Qur'an pé wọn they are nothing. Ìwé lásán ni. Ó pera ẹ̀ ní Zion jẹun ni o. Àwọn tó jẹ́ Zion gidi nídìí olé gọ́ọ̀sì tó ọba má gbàgbé òun ní sẹ́kẹ́tìrì wọn òdèrè ìlú náà ti bí arìnrìnàjò ó sì wà láyé sìn. Òde ìrèrè ní bẹ́ẹ̀ ni ní Ondo State Ondolo okay. òun ní sẹ́kẹ́tìrì àgbàlagbà ni is near 90. Òun ní sẹ́kẹ́tìrì gbogbo àwọn Zion tó jẹ́ rílì Zion jẹun lòun bàbá ẹ̀ lè jẹ́ rílì wọn bọ́tún náà Ọlọ́run ní kí mi ìtàyẹ́dẹ́ dáhùn lóhùn Ọlọ́run ní kí n dá lóhùn. ìyẹn bá Solomon. Bẹ́ẹ̀ ni pé Báíbù ò ṣiṣẹ́ rárá kó tún lọ Ọlọ́run wá sọ fún mi pé kí n sọ fún kó lọ kó wá lọ gbé bíbélì kan lórí kó ní kó pa òun. Psalm 51 màá yọ fún ọmọ Nàìjíríà kì í ṣe mi wọ́n á fi rúbọ sọ́lọ́run. Mo fún lóṣù kan kó tún lọ gbé kó rò ó dáadáa o á finish pa àwọn ọ̀nà ikú tó nǹkan tó bá tọrọ ní òbó jẹ́ wèrè tó bá gbé bíbélì ẹ̀ lé lórí. Psalm 51 máa ṣe verse kan kì í ṣe mi ọmọ Nàìjíríà máa sọ fún pé ẹ̀fọ́ bá lónìí ẹ̀fúrúbọ sọ̀rọ̀ bóyá bíbélì ń ṣiṣẹ́ tàbí kò ṣiṣẹ́. Tó bá jẹ́ èmi wọ́n lè sọ pé mo gbé nǹkan sẹ́nu mo ṣe ń ṣe nìyẹn. Torí Jésù Kristi kó tó ti ṣe ìyanu ó máa rúbọ sọ́lọ́run. Gbogbo àwọn jíṣẹ́ Ọlọ́run tó ń ṣiṣẹ́ ìyanu wọn máa ń rúbọ sọ́lọ́run ọ̀rọ̀ ni kì í ṣe ìyanu tó ṣẹlẹ̀. Nǹkan tó bẹ̀rẹ̀ sọ tó bá dára ẹ̀ lójú pé bíbélì kì í pààyàn tàbí fèèkì ni ẹni kó lọ bíbélì ẹ̀ sórí kí wá sọ fún ọmọ Nàìjíríà kó dẹ̀ lọ tí wọ́n bá tún fẹ́ sọ máa sọ fún bó jẹ́ òde rèlè náà máa sísí bó jẹ́ ṣọ́ọ̀ṣì ẹ̀ kó dẹ̀ na pósí ẹ̀ sílẹ̀ wọ́n mú jà á ti fà wọ́n bẹ́ẹ̀ rúbọ mo ti fáwọn èèyàn tọ́ náà babaláwo kan tán ní èpè náà ń lò ní ṣọ́ọ̀ṣì ìyẹn wá ló má dárí kan tó bá ní má dárí kan tàbí ó lọ ń jẹ má dárí kan lọ ń jẹ gbogbo ẹgbẹ̀pẹ̀ dànù nígbà tó máa ṣe tó lo má dárí kan yẹn pé òun ò lè kú ọmọ ẹ̀ kú láàárọ̀ ìyàwó ẹ̀ kú lọ́sàn-án gbàdó dalẹ́ ó kú ọjọ́ kan lọ́wọ́ mẹ́ta kú. Tó ní kò sí ọ̀kan ní Báíbù. Bẹ́ẹ̀ mo sọ fún àwọn ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì kalẹ̀ náà ọmọ mi kò jẹ́ kó gbádùn ṣọ́ọ̀ṣì yẹn. Wọ́n á ń di àwọn bẹ̀. Oríṣiríṣi ló máa gbé ẹbọ ló máa dà wọ́n lórí ìlú àtúnbẹ̀ náà wọ́n yá bá mu ní ẹ̀yìn ìwọ̀nyí. Ẹ lọ fi rúbọ sọ́lọ́run. Akérólà ńkọ́ tó wà ń pàjá ńgbà yẹn ẹ̀bàrúwá nígbà táwọn ọmọ mi tó ń dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ takérólà bá ti dẹ ẹyẹlé báyìí èrò ní wá ṣọ́ọ̀ṣì mọ́ ẹ̀rọ a máa kú ni olóhùn pẹlẹ́dà ńgbà yẹn ní bàrúwá inside olóhùn pẹlẹ́dà ó jáde ní tẹlifíṣàn ńgbà yẹn àwọn ọkọ lóyún ò tí ì jáde ńgbà takérólà ti ń jáde ọmọ Adó Èkìtì lọ wá sọ fún mi ní ká fi sílẹ̀ jẹ́ takérólà ṣe tiẹ̀ náà o tó bá ti dẹ ẹyẹlé báyìí ní lẹ́nu kan ṣọ́ọ̀ṣì mọ́ èrò wọn tó ń bẹ̀ ni tẹ́gbọ́n mọ ìbàrú ọjọ́ táwọn ọmọ mi wọn tó máa fi rúbọ báyìí wọ́n fi rúbọ báyìí nígbà tó máa di alẹ́ báyìí ẹ̀rù bà àwọn ọmọ gan àwọn àmúrọ̀bà 17 ló dé ìgbà yìí wọ́n ṣe program ọ̀sẹ̀ kan tó ṣe program fún òun lóògùn olè pé tó bá gbé sílé olè ò ní wọlé àsìkò ẹ̀ náà fi rúbọ bọ́n ṣe dé báyìí àwọn tó wà ń ṣọ́ọ̀tì wọ́n sì ṣọ́ọ̀rùn wọn pọ̀ báyìí làwọn rọ́bà ní kán dákẹ́ àwọn ọ̀wá bá ń jà ń bí ó yá àwọn kúnlẹ̀ ẹ̀ fún wọn ládùúrà fàtàtà tán délé Akérólà ògì ló sábà àwọn ìyàwó ẹ̀ tó dá
bọ́ dáadáa ló ń fọ́ wọ́n ṣe mí já òun ló bá sá kúrò nígbà wa lọ sí Ẹgbẹ́dá ẹni tó lóhùn gbogbo yẹn wá sọ pé ẹni tó lóhùn lóògùn lè tó lè lọ kámọ́lé a máa fi rúbọ ni kì í ṣe bóyá Ọlọ́run la máa sọ wòlíì ló lè dìdì ọba tíbi ṣoṣo àtúnṣọ pé fún oúnjẹ ọba Solomoni tẹ̀bí ìgbà ayé ẹ̀ ṣe bẹ́ẹ̀ rìkọ́dù ẹ̀ tí mò ń sọ pé níbi lẹ́bù ẹ̀ wa ó lè máa ti ṣe yàrá bọ̀tà jù lọ nínú wòlíì tẹ̀bí rìkọ́dù ẹ̀ ń bí mo fẹ́ kó lo agbára ẹ̀ tó wà lára ẹ̀ kájọ yẹ̀ wò kán má gbà ní fíìdì àwa ń pààyàn o ilé ìwòjẹ́ pa àwọn ló fẹ́ ó tọrọ ó ní kò sí ọ̀kan ní báíbù àti Kùránì ẹni kó tún gbé bíbélì yẹn tó bá mọ̀ pé báíbù àti Kùránì ò ṣiṣẹ́ kò nímọ̀ náà ọjọ́ àwọn ọmọ ti bèrè lọ́wọ́ yìí pé ṣé wòlíì ló pera ẹ̀ ní tàbí babaláwo wòlíì lọ́lọ́run fún ìmọ̀ ẹ sọ fún o ẹni kó òun ló ń gbọ́ ẹ lè tún lọ rìkọ́ọ̀dù ẹ ẹni kó bíbélì ẹ sórí nǹkan tó bá ń fẹ́ bọ́jẹ́ wèrè ló sọ pé kí bíbélì sọ ń dà gbogbo èèyàn á rí tó bá dẹ̀ wá ló má darí kan tàbí òun lọ dira bí ọ̀dà iṣẹ́ fún wọn iṣẹ́ àdúrà fún wọn ni lọ́dọ̀ ò ẹnìkan ní kò sádùúrà ó wà bọ̀tẹ́ ọ̀nà mi ò ní mọ̀ débẹ̀ bíbélì iye tó bá mọ àyájọ́ ni ọ̀rọ̀ ló wà nú ẹ̀ ṣùgbọ́n àwọn tí ò mọ̀ wọn máa ní novel because they are not a prophet bó ṣe rí nìyẹn bàbá ẹ bá ń sọ fún ọba Solomoni tó bá dára ẹ lójú kó gbé bíbélì ẹ padà sórí ẹ bá sọ fún ọba Solomoni kó tún gbé bíbélì ẹ sórí àti ní kó gbé Kùránì mọ́ káwá fi rúbọ sí Ọlọ́run ọmọ Nàìjíríà máa sọ àṣẹ public báyìí àdè máa sọ fún wọn pé ẹ̀ka ẹsẹ̀ báyìí ní Psalm 51 báyìí ní kẹfọ ọba Solomoni rúbọ sí Ọlọ́run àwọn ló máa ṣe. so èyí kọ́ ọkọ náà mo kọ́ wọn ṣẹ́ nìkan lè mọṣẹ́. kọ́ wa sọ́nà sáà ti gbé báíbù sórí. bẹ́ẹ̀ ni kó fún wa tún gbé sórí padà. wọ́n á dẹ́jà bó dẹ́jà ní àyè. so kí ló ṣẹlẹ̀. Ọlọ́run ló ní kí n sọ nǹkan tó bá tọrọ òye á ṣe bó tọrọ ẹkú bẹ́ẹ̀ ni. tó bá tọrọ owó ńkọ́. kò ní lówó kì í ṣe owó no kò sọ pé bíbélì owó òun kò sọ pé owó kò ní lówó kó tún gbé padà síbẹ̀ pé bíbélì ẹ̀ pa òun kílẹ̀ tó mọ́. bẹ́ẹ̀ ni pé kí bíbélì pa òun ṣó sọ bẹ́ẹ̀ ni. o gbé bíbélì àti Kùránì sórí lọ wo YouTube ẹ̀. lẹ́yìn ìfẹ́ ajáde mo rí Ọlọ́run bó ti sọ Ọlọ́run ti ẹ̀ sọ pé kí n dá lóhùn. ẹni sùn tẹ̀yìn ọba dá lóhùn ṣe rí ọba dáre nígbà yí ọba dáre ó ń sọ fún wọn pé kí wọ́n sọ fún Ọ̀ṣọ́fà pé ó sọ pé sẹ̀lẹ̀ ló máa fọ ilé ayé mọ́ pé ìjọ olóòórùn Ọ̀ṣọ́fà wá gbọ́ Ọ̀ṣọ́fà wá ní ìgbà wọn ló fẹ́ ṣèṣọ́jú mo ló fẹ́ ṣèṣọ́jú wọn ní Gbàgádà ó láṣẹ lẹ́yà lọ́jọ́ yẹn ọba dáre ò wá sí Gbàgádà ó yàn lọ bẹ bàbá Ọ̀ṣọ́fà ni wọ́n lọ wá Ọ̀ṣọ́fà ni ibẹ̀ ló ibẹ̀ orí pẹpẹ ẹni olùkọ́jọ́ kó wọn mọ́tò tó máa dé orí ibẹ̀ yẹn tó ti ń wàásù ẹ̀ ló ti máa ṣe lẹ́yà kò wá ṣèṣọ́jú ń bẹ̀ wọ́n yàn lọ bẹ bàbá Ọ̀ṣọ́fà ni. so wòlíì ni bàbá Ọ̀ṣọ́fà. alágbára ni ó ní àṣẹ bàbá Ọ̀ṣọ́fà ilé táwọn ló tọrọ wòlíì bọ̀tà àṣẹ wà lẹ́nu ẹ̀